ìdí àti ìtumọ̀ tí olórí tẹ́lẹ̀ rí fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá àti Alhaji Oríyọmí Hamzat tó fi mọ́ ọ̀gá ilé ẹ̀kọ́ Islamic High School tí wọn ò ti fi kúrò ní àhámọ́ ọgbà Túnirọ tí wọ́n kó wọn sí láti inú oṣù kejìlá ọdún tó rékọjá ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kínní ọdún 2025 ìrètí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Oríyọmí Hamzat tó fi mọ́ olólùfẹ́ olórí tẹ́lẹ̀ rí fún Ọọ̀ni títí Ilé-Ifẹ̀ àti ọ̀gá ilé ẹ̀kọ́ náà ni wọ́n ti rò wípé àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò padà sí ilé wọn láti lọ gba afẹ́fẹ́ àlàáfíà tó péye. Bákan náà làwọn mọ̀lẹ́bí ọ̀gá ilé ẹ̀kọ́ girama Islamic High School tí òun náà wà pẹ̀lú àwọn Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú olórí tẹ́lẹ̀ rí ní ìrètí ti wà wípé wọ́n kúrò ní ọgbà Túnirọ ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun àná, ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ó padà bẹ́yìn yọ. Ohun tó sọ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí di èrò ọgbà Túnirọ òun ni nǹkan tó ṣẹlẹ̀ níbi à ń pín oúnjẹ tó sì padà yọrí sí ìṣẹ̀lẹ̀ làlúrí tí ọmọ kéékèèké tí iye wọn tó márùndínlógójì tí wọ́n gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra. Wọ́lùkọlù tó wáyé ní ibùdó tí wọ́n ti fẹ́ ṣe ètò náà ló fa ikú àwọn ọmọdé márùndínlógójì tí wọ́n sì ti pẹ̀dé èrò ọ̀run. Àwọn tí wọ́n jẹ́ agbátẹrù ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú tí wọ́n sì kó wọn dà sí inú ọgbà Túnirọ tó wà ní Ìyágẹ̀kọ ní ìlú Ìbàdàn. Ní ọjọ́ ìṣẹ́gun làwọn agbófinró gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta padà wá sí ilé ẹjọ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti gba béèlì àwọn afurasí náà kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹjọ́ gan-an tí ìjọba pè wọ́n. Àmọ́ ṣá o, bí àwọn olólùfẹ́ wọn ṣe fẹ́ kó rí ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ o. Gbogbo àwọn tó ti dúró sí ọgbà Agodi láti pàdé wọn nígbà tí wọ́n bá ti fi wọ́n kalẹ̀ ni wọ́n padà kárí wọnú tí inú wọn ò sì dùn lábẹ́ bó ṣe lè kó mọ nítorí wípé béèlì wọn kò padà jẹ́ gbígbà. Lọ́jọ́ náà ni ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn kò ní gbà láti jẹ́ kí wọ́n gba béèlì wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tirẹ̀ rọ ilé ẹjọ́ láti má ṣe gba béèlì Naomi Oríyọmí Hamzat àti Fasasi Abdullahi tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ girama ọ̀hún. Àmọ́ ṣá àwọn agbẹjọ́rò fún olùjẹ́jọ́ wọ́n rọ ilé ẹjọ́ fún béèlì, ṣùgbọ́n kọmíṣánná fún ètò ìdájọ́ tó tún jẹ́ amòfin àgbà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́dún Àìkọ́mọ ó tako ẹ̀bẹ̀ náà. Ó ní àwọn olùjẹ́jọ́ náà kò sí ìdí tó dájú láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó yẹ kí wọ́n gba béèlì wọn àti láti tú wọn sílẹ̀. Ó ní àhesọ ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ní gbogbo atótónu àwọn agbẹjọ́rò fún olùjẹ́jọ́ wọn.